ìgbà tí mo gbọ́ kú Lanrewaju Adepoju bí àlá lórí ojú awógbèmí mo pariwo ha nǹkan dé mo ní kú ti mólú ọba akọrin lọ ikú ti pọ̀jọ̀gbọ́n akéwì kí láti ṣèyí sí ikú ti pakọrin ìgbàlà fún gbogbo mẹ̀kúnnù mo ní gídá ẹwẹ́so akèrègbè tó fò ṣègbèrèodò mọ́ abẹ́rẹ́ ti bọ́ sókun ọwọ́ akẹni tí ọ̀wọ́nú agbami mọ́kínní ó ṣe ikú pa aláròjinlẹ̀ ọ̀jọ̀gbọ́n orísun èdè fún gbogbo elédè tí ń pédè ìjìnlẹ̀ akọni lọ Lanrewaju Adepoju kú o ká tó lè rẹ́rìn ó digbó rere ó dọ̀dàn ká tó lè rẹ́fọ̀n aláròjinlẹ̀ ọ̀rọ̀ bíi talásà ilẹ̀ Ìbàdàn ó ṣọ̀wọ́n láyé máa gbọ́rùn sọ̀rùn ire ọba akọrin ọ̀dàrìnà kó dojú àlá ó tún di níjọ́ míì ẹ jẹ́ ká rántí ikú gbogbo àwa èèyàn tó kù sáyé kó máa yé gbogbo wa pé bọ́pẹ́ bóyá a ó rọ̀rùn alákejì ká gbáyé ṣe rere ní kájíjọ fi dábọ̀ ọ̀rọ̀ nítorí ọjọ́ àlìkíámà a kì í mọ̀ o wọ́n lè mọ̀ bí léèrè wípé talákéwì tí ń kọrin àrò lẹ́yìn ọ̀jọ̀gbọ́n akéwì tó kú òjò awógbèmí lèmi jẹ́ kábíyèsí òkìkí ọládìfẹ́sì akọrin ọba nọ́mbà mi rèé 080 612 424